gbé mi débẹ̀. ẹ wo kéèsì wọ́n file sí federal court yẹn. bẹ́ẹ̀ni. ṣẹ́rí tí wọ́n fẹ́ fi kéèsì yẹn ṣe ẹni tó bá ṣerú setting báyẹn fún yàn ó rẹ́dí láti pààyàn. bẹ́ẹ̀ni táwọn Jamiu lọ sẹ́ẹ̀tì. ẹni yẹn bẹ́ẹ̀ni ẹni yẹn wish kẹ́ni àwọn ẹni yẹn kú. bẹ́ẹ̀ni. ní tí wọ́n ṣe síbẹ̀ ẹni tó bá mọ̀ túmọ̀ ẹ̀ kò sí ẹni tí yóò rí tí ò ní wò pé ṣe wá ráwọn yẹn téèyàn bá fight back tán bá padà wẹ̀ wọ́n lọ́jọ́ iwájú ṣe é mọ̀ káwọn yẹn lè sọ pé àwọn gbọ́ ọmọ ìyá wọn lọ sẹ́wọ̀n. wọ́n ṣe rí kéèsì Èkó yẹn ní tán fẹ́ ṣe ni pé kán wọ́ àwọn èèyàn tí wọ́n lè síbẹ̀ yẹn dé ẹ̀wọ̀n. kéèsì yẹn ò ní case file kò ní prosecutor but tán bá fi lè wọ́ àwọn defendant yẹn wá sí court wọ́n lè sá lọ wọn ní appear ní court mọ́ and it's a federal high court. kóòtù yẹn ní jurisdiction tí suspect bá ti wà ní custody ẹ̀ ọdún 4 wọ́n lè gbàgbé àwọn yẹn sẹ́wọ̀n. ṣùgbọ́n àbòsí léwu gan. ó ga. torí àbòsí tó ń ṣe kìíní yẹn ti fẹ́ yí lé wọn lórí báyìí. ó máa yí lé wọn ó fẹ́ kó máa yí lé wọn lórí. ó kù díẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. àwọn èèyàn ò tí ì rí tán ó kù díẹ̀. gbogbo ẹ̀ tí ó yé mi. so ṣe wá rí wọn wá àwọn náà wá lọ pàlẹ́dí àkùkọ pé ọmọ Mansurai wọ́n conspire náà ó bá mu pé ọmọ Mansurai ṣe lò ọmọ ẹ tó yẹ kán pè kán ṣàánú as at that time kò sẹ́ni tó sọ pé kó má rí ọmọ bọ́ ó lóun fẹ́ gbọ́ ọmọ. wàláhì bàbá yẹn sọ fún mi pé àníká mọ́ sọ̀rọ̀ pé ó lóun fẹ́ gbọ́ ọmọ pé Mansurai mọ̀ pé òun ò lè gbọ́ ọmọ sọ́dọ̀. bàbá tó bí. bàbá yẹn sọ ẹ má kọ́ ọmọ fún un pé tó bá tiẹ̀ sọ báyẹn gan àwọn náà ṣègbìyànjú lórí ẹ̀ as at that time wọ́n wá rí i pé eléyìí ṣe é lò irinṣẹ́ ni fún wa wọ́n ṣàánú ẹ̀ wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú tó fẹ́ wọ́n wá tọ̀nà against family ibi tó bí ọmọ 3 sí. òun kò wá lo làákàyè títí ẹ̀. láìláìláìlá. ẹ wá má jẹ́ ń gbàgbé tí mo fi sọ pé wọ́n treat wa bí mùsùlùmí Alfa Saheed ni pé. ẹnì sọ bàbá.